lórí ìbéèrè kò ní pé obìnrin tí ó ń lo niqab wọ́n wá ní torí àlàáfíà lòun fi yọ niqab tó lọ bẹ́ẹ̀ àbí ò lọ bẹ́ẹ̀ obìnrin yẹn ó súnmọ́ kó dá sí pé nǹkan òye tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ wọ́n nípa lò niqab ni torí àwọn náà ń bẹ àbáwọn tí wọ́n torí ọkọ lò niqab àwọn lẹ́yìn náà ń bẹ tó bá yẹ pé tọ̀ ẹ̀sìn ló yẹ débẹ̀ kódà tó bá rí nídìí pé kì í ṣe ọ̀ràn yẹn pé súnnà ni gbólóhùn yẹn ò ní jáde lẹ́nu ẹ̀ gbólóhùn yẹn kò ní jáde nítorí àlàáfíà ó kì í ṣe àárẹ̀ àbí ìnira ń bẹ níbi nìkọ́ọ̀bù ni ìnira wo ló wà ń bẹ àárẹ̀ wo ló wà ń bẹ láàrin ọ̀ràn yẹn súnnà onídàájọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ so tó bá dá sí pé lóòótọ́ àìlera kan ń bẹ tó ń bẹ ní ẹja tó ń bá a fúnra tó sì wà establish lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn onímọ̀ ètò ìlera wípé ojú yín o àbí báyìí ó nídìí kí atẹ́gùn kó mọ fẹ́ sí inú rẹ̀ bóyá inú irú obìnrin bẹ́ẹ̀ inú rẹ̀ ogun ò ní dùn àmọ́ ìtẹ́sìn gbà láàyè kó ṣe ni àmọ́ irú obìnrin bẹ́ẹ̀ inú ò ní dùn pé èmi yọ torí àlàáfíà ni so bíbèrè ṣe wá ní tó yé mi sí o náà ni pé orí ní kọ́ọ̀bù gẹ́gẹ́ bí gbàtí ẹ kí wọ́n fi dèní mọ́lẹ̀ àbígbà tí wọ́n jẹni nípa lò ó tí yóò fẹ́ ṣe wọ́n wá mú yẹn ṣe gbogbo àwọn obìnrin ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run ní kọ́ọ̀bù lílò ìbáàdà ni kì í ṣe àádà ìjọsìn ni kì í ṣe àṣà láàrin ọ̀ràn èèyàn àti súnnà onídàájọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ tí ẹ bá rí ní súnnà tó lò ó tó sì tún yá ó lóun fẹ́ ṣí á lè bá wí níta sọ fún náà ni pé súnnà náà kìí ṣe nǹkan tí yẹn máa ń gbélẹ̀ bí yẹn bá gbélẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ á tún encourage ẹni àmọ́ à lè bá wí torí pé n tó mú òun náà ni pé súnnà ni àmẹ́ni bá rí i lọ́rùn èèyàn òun ò láǹfààní àti lè gbélẹ̀ o àyàfi làlúrí necessity tó lágbára tóun náà gbọ́yé nǹkan ń pè làlúrí nínú ẹ̀sìn bá a sì máa bá a lò ìyẹn ló lè mú obìnrin kí o ṣì tó bá gbà pé ọ̀ràn èèyàn ni. àwọn tá à ń lò ó kò sí ìnira níbi kíyàn lo nìkọ́ọ̀bù yẹn fún yàn láàárẹ̀ kódà ẹni tí àwọn kan tó fi rìnlẹ̀ ní wípé obìnrin tó máa ń lo nìkọ́ọ̀bù gan ojú wa máa lálàáfíà ju obìnrin tí kì í lo nìkọ́ọ̀bù lọ torí pé ẹ̀rọ pé nígbà míì jẹ́ eléyìí wo tọ̀hún wò ó lè fa nǹkan kan míì bá ojú nígbà míì àmọ́ tó bá bò ó òun bó wọn lè fojú rẹ̀ dá fìtínà kalẹ̀ láwùjọ tó bá bò ó torí ẹ̀ àwọn tí wọ́n ń lò gbogbo ẹ̀yin tẹ́ ń lò ọlọ́run lékún ìmánì yín àpàdà sí ibú tí máa ń dé báni táàmù rí ẹ̀sìn bí ìnira ọlọ́run ní jẹ́ àpò ọlọ́run jẹ́ kan ṣoṣo ọlọ́run bá Allah subhanahu wa ta'ala.